ká fi gbogbo ara ṣẹwà ẹlẹ́dàá àdúpẹ́ kò sáṣìṣe níṣẹ̀dá wa ẹ bá wa yọ̀. obìnrin ni mí ọpẹ́. mo kí gbogbo àwọn obìnrin sí ìkànnì Cream FM. mo kí gbogbo àwọn obìnrin lọ́kùnrin lóbìnrin torí àwọn ọkùnrin a máa jowú. lọ́wọ́ ọkọ èmi lá. ẹnìkan ti challenge mi kódà ó tún mọ̀ létí mi last week. rẹ̀ lọ́mọ mi èmi níyà bọ́. ẹni yẹn challenge mi ó mọ̀ létí mi ó bẹ̀rẹ̀ mi. ara jẹwà ẹlẹ́. ó ní aya ní má ṣàwọn èwo ń ka ẹ̀ àmọ́ èwo gan ní gbẹ̀gbẹ̀gbẹ̀. ẹ bá mi yọ̀. èwo ní gbùgbùgbù èwo láyé obìnrin ẹyẹ obìnrin ṣáwọn ọkùnrin àwọn òwò ọ̀tẹ̀ ẹ̀ ni. ẹni tó mọ̀ mí ẹlẹ́dàá mi. ẹlẹ́dàá mi àjíkẹ́ àjíyìn mo kí ọ wípé káàárọ̀ káàsán káalẹ́. Ẹlẹ́dùn àmọ́gbójú. ẹ̀yin ọkùnrin kúkú wọ́ ọ̀tẹ̀ tó rẹ̀yìn lọ́kọ wọ ẹ̀yin bàbá wọ ẹ̀yin lẹ̀gbọ́n wa ẹ̀yin lọ̀rẹ́ wa ẹ̀yin pàdé wa jùjùjù for life. ọwọ́ ìtura mo jẹ́ fáyé látòrí mi dé kan ẹsẹ̀ adéṣẹ́wà gan ni mí. áńgẹ́lì ilẹ̀ báyìí ni wá. mo dúpẹ́ ìyá ọba. àwa ni ìyá àjòyè àwa ni ìyá ọba àwa ni ìyá àjòyè adùn ayé. àwa ni ìyá gómìnà ẹ bá mi. àwa ni ìyá ààrẹ àwa ni ìyá gbogbo wọn pátápátá tó yẹ dórí àwọn senators wa gbogbo. pé mo pé lọ́la. ìdí rẹ̀ tí mo ṣe ń kí wa káàsán níbi gbogbo tẹ́tí láǹfààní àti gbọ́ ìkànnì Cream FM lórí ètò yìí ètò wa ètò ayé obìnrin pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín Olúwafúnmiláyọ̀ Oyèníran aya ni máa ṣá. áńgẹ́lì ìyá ọmọ ẹlẹ́dùn rẹ̀ lọ́mọ mi èmi níyà bọ́ wá ẹ̀ẹ́kẹ́ mi ò mo fi gbogbo. gbogbo ibikíbi tẹ́ ẹ lè wà láti máa gbọ́ ètò yìí ni mo ti ń láǹfààní àti kí wa lágbára lọ́wọ́ Elédùmarè ojú tẹ́ ẹ fi ń wò mí etí tẹ́ ẹ fi ń gbọ́ wò mà nídìí. ṣùgbọ́n nǹkan ẹyọ kan ṣoṣo lẹ́ẹ̀ ṣe fẹ́ mi lórí ètò yìí kí ni tẹ́ fẹ́ ṣe fún mi òun náà ní pé bẹ́ẹ̀ ṣe ń wò wá tẹ̀ láìkẹ̀ náà ní kẹ́ máa share. ọ̀gẹ̀dẹ̀ ń gbé èmi gangan. bẹ́ẹ̀ náà la tún máa fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi a tún máa fi síta. mi ò ní fẹ́ lomi ṣe ra mi. ẹ̀yin larí tí mo wá fi ń nù ọ́ ẹ̀yin larí tá a fi ń ṣètò. ìmọ̀ mi pé. tẹ́ ẹ̀ bá wò wá tẹ́ ẹ̀ rí wa wọ ẹgbọ́n kí ni bùgá wa. bẹ́ẹ̀ ṣe ń wò wá tẹ̀ ń láìkì tẹ́ ẹ̀ ṣe ẹ̀ bẹ́ẹ̀ nínú wa ń dùn. lágbára lọ́wọ́ Elédùmarè ó tẹ́ fi ń wò wá tẹ́ fi ń ṣe tẹ́ fi ń láìkì tẹ́ fi ń lọ́ọ̀fù tẹ́ fi ń ṣe wọ́ọ̀ owó náà ní ṣe kí ni kò ní tán. ẹ má sọ pé tèmi bá. mo kí wa lọ́kùnrin lóbìnrin lẹ́ẹ̀kan sí ṣàlàáfíà làwà báwo níṣẹ́ adẹ̀kùtà àwọn ọmọ tó ẹ̀ṣẹ̀ wọlé yìí iṣẹ́ ọba kúkú jìnnà fún wa jẹ lágbára lọ́wọ́ Elédùmarè láàlá wa lórí wọn ò ní já sásán o gbogbo owó iléèwé tá a ṣe yẹn mọ́tò ohun èrà fún wa. mi ò pé lọ́la mo pé lọ́la máa rìn máa ṣòye. bọ́n bá ra mọ́tò wọn tó fi kọ́lé fún wa. èmi ló lù rán lọ. àwọn náà wà ní ṣe ṣáá torí àwọn là ń jí lọ́sàn-án tá à ń jí lóru pé torí ọmọ ní ó yá tètè kúkú kẹ̀kẹ́ ohun tó àtúwò aago méje ní ìsìn ó ti dago 5:30. kó wá ẹ̀ẹ́kẹ́. ìyẹn bá tètè jí ni o àwárírò ẹ̀rí aago 6. ẹlẹ́dàá mo dúpẹ́. ṣé wẹ́rẹ́sì tá à ń ṣe yẹn lágbára lọ́wọ́ Elédùmarè eré wọn láàfin jẹ àníjogún ọmọ. àwọn kan léwo ni yàtọ̀ láàrin ogún ọmọ àti èrè ọmọ èrè ọmọ lọ́dún ń jẹ o lágbára lọ́wọ́ Elédùmarè ẹ̀ níjogún ọmọ ọmọ ní òjogún wa láṣẹ Èdùmàrè. kí lóhun tí mo fẹ́ bá wa sọ lórí ètò fún tèmi tí a pè ètò náà ní ayé obìnrin òun náà ni mo pè ní ìlara. ohun tí mo fẹ́ bá wa sọ lórí ètò fún tòní òun náà ni mo pè ní ìlara. kí ni ìlara? láìsí èmi ìbísí rẹ sí òsì o. ẹgbọ́n ta ló ń ṣèlara jù láàrin ọkùnrin àti obìnrin láàrin ọkùnrin àti obìnrin bo ni lára ti máa ń lalẹ̀ wò. àpò inú mi lọmọ ń gbé oyin. àpò náà wa ló gbọmọ inú wa ló gbọmọ jẹ lọmọ. adẹ̀jẹ̀ lọ́mọ lórí ọmọ àyà wa ló mu ẹ̀yìn mi lorún. olùtọ́jú wọn ni wá ẹni mi olùbí olùtọ́. ọlọ́ọ̀já olùkọ́ ọlọ́bẹ̀ ọlọ́kà àjẹsára. lágbára lọ́wọ́ Elédùmarè àní ṣe lásán. yọmọ ìyá ńlá gbọ́mọ ṣánlẹ̀ mi ò kí ń ṣàtẹ̀mẹ́rẹ̀ mi ò kí ń ṣàtẹ̀mẹ́rẹ̀ èmi ò kí ń ṣàtẹ̀mẹ́rẹ̀ èmi ò. àní láàrin obìnrin àtọkùnrin ibo ni ìlara ti máa ń lalẹ̀ òjò. adé ẹ̀dá ló dá mi mọ̀ pé kí gan ló tá tiẹ̀ wá ń pè ní ìlara ọ̀ngàn pàápàá kí wá ní ìyàtọ̀ láàrin ìlara àtowú. pàgẹ́ngẹ́ èmi ló lù ràn lọ́wọ́ mi ò fẹ́ jọ. owú gẹ́gẹ́ bá a ṣe mọ̀ náà ní pé téèyàn rí nǹkan bọ́yá èèyàn ń jowú ara wọn bọ́yá ogún méjì ń jowú ara wọn ọ̀rẹ́ ń jowú ọ̀rẹ́ ẹ̀gbọ́n ń jowú àbúrò ṣùgbọ́n ìlara ń kọ́. gbogbo ayé fi gbogbo ara ṣe wà ẹlẹ́dàá. látòrí mi dé pẹ́ẹ́sẹ̀ kò sáṣà kò sáṣà mi.
lágbára lọ́wọ́ Elédùmarè a ní ṣìṣe tọmọtọmọ tọkọtọkọ tẹbí tará tilétilé ti gbogbo bí tẹ́ ẹ ti ń gbọ́ mi Oliver ò ní ṣìṣe mi Olúfúnmiláyọ̀ ò ní ṣìṣe Idris ò mà ní bá wọn ṣìṣe láyéláyé lágbára lọ́wọ́ Elédùmarè iṣẹ́ yìí àṣejèrè ni fún wọn. èyí tó wọ̀ nínú iṣẹ́ yìí pọ́ wù mí àlémi náà fẹ́ di pèdèpèdè tẹ́lẹ̀ máa sọ pé sọ̀rọ̀sọ̀rọ̀ yàtọ̀ sí pèdèpèdè ohun tó wọ̀ táwọn ará wájú ń ṣe kódà àwọn tó jọ̀gẹ́ ẹ lọ ni àwọn tó tún tọ̀gẹ́ àwọn tí ò tọ̀gẹ́ tó wọ̀ ọ́ lọ́kàn Ọlọ́run ọba mi àláwọ̀ àbí yóò bá mi yọ̀dẹ̀ fún. tó o bá ti jẹ nǹkan aláta tẹ́wọ́ ẹ̀ báyìí kó o wá ṣe kí ni kó o fọwọ́ àdúrà bọ́jú. ṣàtẹ̀mẹ́rẹ̀ àwa obìnrin. ànílára ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ní pápápá torí àsìkò wa kí ló tá à ń pè nílára ìlara yàtọ̀ sówó owó yàtọ̀ sí lára ọdún náà ni wípé mo rí nǹkan lára Oliver mo rí nǹkan lára Ayọ̀olúwa àbí mo rí nǹkan lára Idris ó wá wù mí mo rò pé kí ni máa wù mí o ó máa wù mí láti jowú ẹ̀ sí rere àbí sí nǹkan míì ọ̀pọ̀ láti jowú sí rere ní Idris mo dẹ̀ like iṣẹ́ tẹ̀ ó máa make sense kò bàjẹ́ rárá in fact mo ṣe tẹ̀ ó make sense ìyẹn nípa ọ̀rẹ́ mo jowú ẹ̀ abẹ́ shift jàre ìwọ o kí ló jowú mi ìwọ gan o bad ìyẹn ni pé ṣe kí ni ó jowú yẹn nínú ìfẹ́ ṣùgbọ́n ìlara ńkọ́. mo dúpẹ́ orí tó dá mi lábọ̀ máa rìn máa ṣoge. ìlara ò pé ìlara ò dáa lóòótọ́ wọ́n ní lọ́pọ̀lọpọ̀ ọgbà wípé wà lọ́kùnrin ó wà lóbìnrin ṣùgbọ́n wọ́n ní láàrin obìnrin ló pọ̀ jù sí èyí máa ń ṣàlàyé àwọn gangan wípé tí owó bá ti pọ̀ lápọ̀jù tí owó jẹ́ owó àbáàdì owó lọ́mọ ìyá àlára ìyẹn ni pé owó àbáàdì lọ́mọ ìyá àlára tí ibi tí ìlara bá wà ó lẹ́mọ̀ gbọ́kẹ́ mi àwọn ọ̀dà wọ́n ti ẹ̀wọ̀n látòkè mi ò rẹ́ dúró náà kí ni ẹ pé sí kí lára ilé ẹ wọ̀ ara àlára kan ni ẹ̀bá já mi lórí ẹ̀. ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà mo máa ń ṣàlàyé àwọn nǹkan kan fún wa màá níṣẹ́ rí gbogbo ohun tí ẹ̀dá bá ń ṣe nílé ayé yìí bóyá yálà ní dáadáa ni bóyá yálà ní rere ni kò sí ní tẹ̀yàn ṣe tí ò ní kẹsàn-án obìnrin kan bẹ ní pápápá láàrin ìṣẹ́jú díẹ̀ ó jẹ́ òṣìṣẹ́ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ̀ yìí pé ṣiṣẹ́ ni nítorí pé oge yìí náà ni oge pọ̀ àṣé obìnrin tá à ń sọ yìí àṣé bó ṣe ń ṣe gbá ló ń ṣàwò yẹn ni pé bó ṣe ń já síwájú ló ń já sẹ́yìn obìnrin máa jẹ́ obìnrin tó strong ó máa ń ṣiṣẹ́ ṣùgbọ́n àwọn èèyàn máa ń wò ó pé àǹtí cute àǹtí make sense àǹtí gorgeous àǹtí gallant àǹtí beautiful àǹtí pretty gbogbo oríṣiríṣi èbó ayé náà mọ̀ bá fún nítorí pé obìnrin yóò dùn ún wò lóbìnrin ṣùgbọ́n kí n má fẹ̀ ní ọ̀rọ̀ gùn ọmọbìnrin kan wá súnmọ́ pé àǹtí mo fẹ́ jọ yín ẹ jẹ́ máa mímí náà jáde àní mo fẹ́ dàbí yín èmi náà fẹ́ ṣe kí ni mo fẹ́ di big girl. obìnrin ni mí ọ̀pẹ ọ̀la. ṣùgbọ́n ká má fẹ̀mí ọ̀rọ̀ ṣòfò obìnrin ní láti sọ fún mi pé òun ṣiṣẹ́ bóun ṣe ń ṣe gbá lòun ṣe ṣùgbọ́n lára iṣẹ́ tóun ṣe tó máa ń nílò èèyàn ní ni pé òun máa ń gbàṣẹ ìyẹn ni pé aláṣẹ lòun máa ń gba àṣẹ dáadáa tẹ́ bá dẹ̀ tẹ̀lé òun tóun bá fún yòókù 2000 òun máa fún yín 25 ìyẹn ni pé òun fi ti ń ṣe tara lé inú owó mi náà máa ti máa yọ fún yòókù ṣe pé mo gbà lé nínú owó gbogbo yín òun ń jó ògùn ológun òun ò kì í jẹ ògùn ológun mọ́yán ní ti tòun ń wo. Broadcasting from the city of Ibadan, Nigeria. We're your best choice. ẹni tó mọ̀ mí ẹlẹ́dàá mi àjíkẹ́ àjíyìn ó ṣe é. obìnrin yìí gbà sí lẹ́nu tó bá dẹ̀ ti gbaṣẹ́ wọn á jọ máa lọ ṣùgbọ́n obìnrin yìí ò lọ ju ẹ̀ẹ̀mejì péré lọ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún mi àti gẹ́gẹ́ mo ṣe bí obìnrin yìí ò lọ ju ẹ̀ẹ̀mejì péré lọ kò lọ mọ́ ṣùgbọ́n lẹ́yìn ìgbà yìí kí ló ṣẹlẹ̀ ọkọ ẹni alágbájá kí ló dé òtẹ́ láǹtí lágbájá àbí mú mi lágbájá ó lóun lè tẹ̀lé wọn wàhálà wọn yẹn ti pọ̀ jù kí ló dé ganan èèyàn dáná gbogbo ọwọ́ òun ti bọ̀n gbogbo ojú òun ò tiẹ̀ wá fàìmọ́ ẹ má gbàgbé o nítorí pé iṣẹ́ tàǹtí ń ṣe tó pé sí olówó òun ṣe tó ti rẹ bọ́dì o. láàrín pé mo gbé lọ́la máa rìn máa ṣoge bẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́ máa tún ṣapá gẹ́gẹ́. ṣùgbọ́n nígbà tó jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ìtaláríyé wọn rínú obìnrin yìí ń ṣiṣẹ́ lóòótọ́ ó dẹ̀ kún wọn múyàn mọ́ rẹ̀ ṣùgbọ́n nígbà tó múyàn mọ́ rẹ̀ ńkọ́ ẹni yìí ò lè continue láti máa ṣe yẹn nípa strong jura wa lọ so nígbà tí obìnrin tó wá di pẹ́ mọ̀ máa tẹnubọlẹ̀ kiri ládùúgbò sọ̀rọ̀ ó wá láti mú àti ẹ̀mọ́ tó kúkú ṣe yẹn náà òun mọṣẹ́ tó ń ṣe iṣẹ́ báyìí ló ń ṣe. sọ̀gẹ́dẹ́ ń gbé èmi gangan lèmi. iná ẹ̀ lára lẹ́jọ́ tún rojọ́ náà tún ti lọ bá àǹtí yìí òun bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé àǹtí lẹ́ẹ̀kọ̀ọ̀kan tàǹtí ìbániṣẹ́. onífẹ́ lomi ṣe. nígbà tó di pé òun tẹ̀lé àǹtí yìí ẹ mọ̀ pa strong ju ayira wa ló mọ̀ ṣe ṣàlàyé fún wa. ọlá mi ò lákàwé
ìyẹn faradà ó fara yí títí débi wípé tàǹtí ìbá tún níṣẹ́ níta ńgbà tán rí pọ́bìnrin ti gùdù wọ́n á tún pè é ìgbà tán wá pè é tán wá di pọ́bìnrin náà wá di tara rẹ̀ ó wá di pé obìnrin tó ti kọ́kọ́ lọ bá àǹtí lákọ́kọ́ ó wá láti máa sọ fáwọn èèyàn kiri lẹ́yìn àdúgbò yìí pé ìṣe lọ gba ẹ̀ tó yẹ kó ṣe òun lóore ó ti lọ gbẹ̀mẹ̀bù ó ti lọ bá ẹgbẹ́ èèyàn mélòó ni kó sọ fún èèyàn mélòó ni kó rojọ́ fún wọn ló ṣe gá lọ́jà òòdùndí èèyàn mélòó lèyìn ó fi ibì kan hàn. ẹ má jẹ́ àtàrà wa jẹ ìlara bẹ̀rẹ̀ láti ibi kékeré títí débi tó fi débi ní ńlá. tá a bá ń sọ̀rọ̀ ìlara ràdàràdà ní ká fi wé tó rán ní dàdàràdà ń bá ní lágbà ọmọ kébà àti kékeré báyìí ní ti bá ní wọn lọ. tá a bá ń sọ̀rọ̀ ìlara tẹ̀dá bá ní lára débi kan a fẹ́ mú ẹ̀mí dání ọlọ́run ní jẹ́ abáradàwọ̀ pàdé bí mo ṣe máa ń sọ fún wa. ṣùgbọ́n kò sí tá a fẹ́ gbà náà lára ju wípé ìbàjẹ́ wàhálà àti àìníbàlẹ̀ ọkàn gangan lọ tọ́rọ̀ ò ní máa ṣe lára ẹni tí ò rí tí ẹ rò tí ò tiẹ̀ rí tí ẹ gbọ́ má jẹ́ a máa tanra àkùn máa fún ẹ gbó dídí ṣan ni ọlọ́run gbọ́ kò rí ọ. ọkọ oníláre balẹ̀ èpè kó oníláre tẹ́gbẹ́ ẹ̀ sórí tó ń ṣe tó wù wọ́n yẹn táwọn ò sì lè ṣe tó ṣe pọ̀ ń tara rẹ̀ kò ṣe pọ̀ ń jalè ṣùgbọ́n gbogbo iṣẹ́ dàgínní yògùdò tí wọ́n ń ṣe yẹn táwọn ò lè ṣe ló kó lára báwọn kì í ṣe nǹkan mi. wà á mọ̀ jẹ́ kó rẹ̀ ẹ má bara jẹ́ má bọkàn jẹ́ o èyí tó ń ṣe yẹn tẹ pa mọ̀ èyí tó ń ṣe yẹn tẹ pẹlẹ mọ̀ tó bá yá tó bá dà sí tó kan wàá ṣe kí ni wàá lù yọ. olùbí olùtọ́ ọlọ́jà olùkọ́ ọlọ́bẹ̀. kí ló ń ṣe kí ni káwọn tí wọ́n ṣe ń jọ́kì ní àná wọn ò sọ síìdì má dà sí i. ìyá ńlá gbọ́mọ ṣánlẹ̀ mi ò kí ń ṣàtẹ̀mẹ́rẹ̀ mi ò kí ń ṣàtẹ̀mẹ́rẹ̀. àwọn tí wọ́n ṣe ń jọ́kì ní àná wọn ò bàláǹsì ẹ dákun ṣé wọ́n jára jọ́kì ní àná à ń sọ̀rọ̀ present time a sọ̀rọ̀ tó ti past. pẹ̀lú àdúrà pẹ̀lú ọkàn ìgbàgbọ́ pẹ̀lú ọkàn màá ṣe é má jẹ́ ká tara wa jẹ wàá lù yọ. ibi tó bá ti ń sọ̀rọ̀ lára ní tí mo fẹ́ gbà wá níyànjú ni pé yẹ̀bá kúrò bẹ́ẹ̀ pátápátá. olóyìnbó á ní if you cannot join them wàá bí them ní o. má darapọ̀ mú nílara torí ọjọ́ iwájú àti torí ọjọ́ ayé tiẹ̀ gangan ni ó ṣe kókó ó ṣe pàtàkì. ẹ̀wọ̀n obìnrin tó gbẹ́gẹ̀lé sílẹ̀ tó láwọn fìlà mọ́rí iṣẹ́ oníṣẹ́ ló ń jẹ́. ibi àrò ni là á kọjú sí kálẹ̀ láyọ̀. ṣé ẹ gbọ́ wọn níbi àrò ni là á kọjú sí kálẹ̀ láyọ̀ tó pọ̀ àádákẹ́ nínú lára àfonílára lẹ̀ àfoníṣèyí lẹ̀ àfoní èrìkì sílẹ̀ àbá ti wá dé ibì kan ibi tá a dẹ̀ bá dé yẹn ibi ayọ̀ nìyẹn ní pé tá a bá ti mú tí ò bá ti mú lára dání tí ò mú wàhálà dání tí ò mú ṣòro dání tí ò mọ́rọ́ ẹ̀yìn dání tí ò mẹ́tanú dání. àwa ò kí ń ṣàtẹ̀mẹ́rẹ̀ àwa obìnrin àwọn ò kì í ṣàtẹ̀mẹ́rẹ̀ àwọn obìnrin mo kí wa pé ẹ kú etí gbọ́ tẹ́ ẹ ti ń gbọ́ mi láti bí ìṣẹ́jú díẹ̀ sẹ́yìn lágbára lọ́wọ́ Elédùmarè ẹ̀ ní ṣaláì ní ohun tó dára mo kí wa ìkànnì Cream FM là ń pè bí bóyá yìí ò tí ì gbọ́ ìkànnì Cream FM bàjẹ́ wà ní TV la wà ní rédíò lágbára lọ́wọ́ Elédùmarè kò ní bàjẹ́ kò ní fẹ́ bàjẹ́. ọmọ yín ni ọ̀rẹ́ yín ni pàdé yín jùjùjù Olúwafúnmiláyọ̀ aya ní má ṣàwọn ọmọ bàbá òye níran. kò sáṣìṣe níṣẹ̀dá mi ẹ bá mi yọ̀. ìlara ò pé ìlara ò lérè kò sí ní tí máa mú wá o àìtó náà ní mú wá ìbàjẹ́ ní mú wá wàhálà ní mú wá àìníbàlẹ̀ ọkàn ní mú wá ìṣòro ní mú wá ìdojúkọ àbàdì ní mú wá o ṣùgbọ́n tó o bá ń láyọ̀ ọkàn nínú ẹ tó o ṣe lára tó o ṣe kètè ẹnikẹ́ni tó o ṣe wàhálà ẹnikẹ́ni tó o dínà ẹnikẹ́ni tó o dínà jẹ ẹnikẹ́ni tó o dínà àlàáfíà ẹnikẹ́ni ayọ̀ ní tiẹ̀ nísìnyí àti lọ́jọ́ iwájú. èmi ń lọ lọ́sẹ̀ yìí ká tún fèrè àyípayọ̀ pàdé lọ́jọ́ mẹ́jọ. lórúkọ àwọn tájọ iṣẹ́ fún tòní Idris àti Oliver Mukiwa á pàdé ayọ̀ lágbára lọ́wọ́ Elédùmarè lọ́jọ́ mẹ́jọ níkànnì kan náà ni o ẹ ṣeun tẹ́ ń wò wá ẹ ṣeun tẹ́ ń gbọ́ wá ó dàbọ̀.